Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń rí ní òkè mi yìí wípé wọ́n ní breaking news. Inspector General of Police Disu disband all police units squad at state command, order immediate restructuring. The same lẹ́gbẹ̀ẹ́ mi yìí náà, ẹ máa tún rí i pé Inspector General of Police redeploys AIG CP across Nigeria. Tẹ́ bá máa wá wo gbogbo ẹ̀, èyí tó ṣàgbà gbogbo ẹ̀ ní ti ààrẹ orílẹ̀-èdè wa tó sọ pé you have my full support, restore peace and security. President Tinubu tax acting IGP Disu nígbà tó kọ́kọ́ fún lóyè nìyẹn, acting ìsìn ó ti di IG gangan. Ààrẹ ló sọ bẹ́ẹ̀. Ọlọ́gbọ́n o, olóye o, ṣé rí tí a bá ń gbé ka wò ó, èyí tí ọlọ́pàá ṣe nílùú Nàìjíríà yìí, òun ló ń jẹ́ òun. Ọlọ́run ọba ń gbọ́. Ẹ jẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí wípé Ọlọ́run gbé wá ní kó wá rescue wa nípa àwọn ọlọ́pàá. Ṣé rí nǹkan tí ọlọ́pàá ti dálẹ̀ tó ti dálẹ̀ nílẹ̀ Nàìjíríà, nǹkan táwọn ọlọ́pàá ti dálẹ̀ nípasẹ̀ bí wọ́n ṣe máa ń gbé ẹ̀bi fáláre, bí wọ́n ṣe máa ń gbé àrífẹ́ lẹ́bi. Ọlọ́run, ẹni tó bá ti rí wàhálà ọlọ́pàá rí, ẹni tó bá ti ní problem ọlọ́pàá rí, kò ní gbàdúrà kóun tiẹ̀ bá wọn tò. Ọlọ́run, ọlọ́pàá ló máa rí dúdú tó máa pè fún ẹ funfun. Ọlọ́pàá ló yẹ kó máa pè ní òfin lẹ́dìyẹ sì fi gbódúdú ẹ lọ́wọ́ ẹni. Ọlọ́pàá ló yẹ kó máa pè ní báyìí lọ pé àwọn ló máa ń sọ̀rọ̀ àná di bá mi kojú mọ́ tó mọ́. Ọlọ́pàá ni wọ́n máa ṣàgìnà kò fẹ́ fún ayán, wọ́n máa ṣe àfẹ́rí fáyán, wọ́n tún máa ṣàgìnà kò fẹ́ díẹ̀. Ọlọ́run, lẹ́ẹ̀kan sí mo kí new IG wa Disu, àmọ́ tó pè yín lórúkọ, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣiṣẹ́ sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá. Ọ̀rọ̀ àwọn ọlọ́pàá, tí ẹ bá mọ ẹbí tí ọlọ́pàá ti dàrú nílẹ̀ Nàìjíríà, tí ẹ bá mọ ẹbí tí ọlọ́pàá ti ọlọ́gbọ́n o, olóye o, ṣé rí tá bá ń jà kì í ṣe bí ká kú o, ó ti yé. Àwọn tó da ilé ayé yìí rú jù, tí wọ́n da Nàìjíríà rú jù, ọlọ́pàá lákọ̀ọ́kọ́, ọlọ́pàá ni number one. Láti ìgbà tí ọlọ́pàá máa nà ẹ́ bá, tí ẹ bá fẹ́ mọ̀, ìjọba ó kì kalẹ̀ pé jẹ́ ń lé sí mi lé, tẹ́ bá fẹ́ mọ̀, ẹ kọ̀ yan àwọn èèyàn bóyá 100 ní state kọ̀ọ̀kan pátá, kọ́ wa máa ṣeré lọ sí prison, kọ́ lọ máa bèèrè nǹkan tó gbé àwọn èèyàn dé prison. Àná ẹlòmíì wà ní prison báyìí, ó wà lẹ́wọ̀n báyìí, kò mọ̀ nǹkan tó gbóhun dẹ́wọ̀n. Ọlọ́run, ẹni yẹn kò mọ̀ nǹkan tó gbó, ó kàn ní pé because tí ọlọ́pàá Yorùbá bá mú ẹ, ó máa lọ ti Hausa sí ẹ, kó máa bẹ interrogate, á lọ pe Yorùbá sí ẹ, Yorùbá máa lọ pe Igbo sí ẹ, like bóyá iṣẹ́ wọn yẹn máa ń sọ wọ́n wò ní, wọn kì í fi ọmọlúàbí jẹ́ iṣẹ́ yẹn rárá. Ọlọ́run, bóyá bó ṣe dúdú ni gbogbo wa ní wọ́n ṣe dúdú ni, I don't know. Ọlọ́run, but mo dúpẹ́, definitely àwọn ìjọba náà mọ̀ nǹkan táwọn ọlọ́pàá ń ṣe fún wa. Bẹ́ẹ̀ ni, tí wọn ò bá nímọ̀ ni, ààrẹ ò ní sọ nǹkan tó sọ sókè yìí pé kí new IG kó lọ restore peace, kó restore peace padà, because there is no peace in police. Aláṣọ dúdú, oh my God, wọ́n máa ń fi èèyàn replace èèyàn, wọ́n máa ń gbẹ̀bí fáláre. Mo sọ fún yín pé ọlọ́pàá dá olè mọ̀. Ọlọ́pàá tẹ̀ ń wò yẹn, wọ́n dá olè mọ̀, wọ́n ibi tó lè gbé, wọ́n mọ ẹni tí ò kì í ṣolè. Ọlọ́run, but kí ló fẹ́ sọ? Oh my God, tó bá fẹ́ dá everything mú. Ẹbí mo lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀ẹ́dẹ̀ bá mi táàgì new IG sí program mi pé gbogbo àwọn ọlọ́pàá pátápátá tó wá yàn, congratulations to them. Ẹ wá mójútó wọn náà o. Ẹ mójútó wọn. Ẹni kó fi ìjọmọlúàbí, ìjọmọ ènìyàn kó fi jẹ́ṣẹ́ tẹ́ gbé fún wọn o. Àti new IG, new commissioner of police, new DPO tó ṣe restore padà sí gbogbo àwọn state pátá. Ẹ jọ̀ọ́, iṣẹ́ yín ní kẹ́ ṣe o. Èrè ọkọ ọba, àdá ọba kò ní ṣá yín lọ́wọ́, kò ní ṣá yín lẹ́sẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ má gba àrífẹ́ lẹ́bi, ẹ má gbẹ̀bí fáláre. Tí ẹjọ́ bá wá, bí ẹjọ́ bá ṣe rí ni kẹ́ ṣe dá. Bí ẹjọ́ bá ṣe rí ni kẹ́ ṣe dá. Ẹ̀yin ọlọ́pàá, ẹ jọ̀ọ́,
ẹ jọ̀ọ́ ẹ bá wa restore peace, ẹ bá wa restore unity padà sí Nàìjíríà. Mò ń bọ̀, mi ò tíì dé.